wọ́n ti di àgbàlagbì. Irun mọ̀lẹ̀ ni kábíyèsí bàbá wa wà ní. Mo kí olórí, mo kí gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì àti gbogbo èèyàn tó tẹ̀lé wọn wá àwọn lọ́balọ́ba tàbí Ìgànná, Ìpàpó, Adoríwin, gbogbo yín tẹ wá àjọṣepọ̀ nígbà. Àjẹsẹ̀bẹ̀rẹ̀ ni ọba Aláàfin kò ń ṣọba Ọ̀yọ́ state ni. Nǹkan tí mo sọ ni pé lídà wa táwa ní Ọ̀yọ́ state òun ni Aláàfin. Oníkòyí gbogbo wa lápapọ̀ ibi táwa mọ̀ ní orírun wa ni o. Ẹ ṣe káábíyèsí. Mo ń sọ fún bàbá Aláàfin nígbà tá a jókòó. Jàbàtà oníjàbàtà wà bí. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò ní láti Ọ̀yọ́ ilé ni wọ́n ti wá bí. Military barrack ta ní láyé àtijọ́ tí wọ́n fi ń jà lọ sí gbogbo ibi tá ń pè ní Ìlọrin ẹ̀ kò ṣe Ìlọrin o. Jàbàtà ló wà. Ibẹ̀ ní Ládẹrin àti Àfọ̀njá tí wọ́n ti lọ sí ibi tí wọ́n tẹ̀dó sí. Àwọn èèyàn gbàgbé ìtàn ni. Àwọn ò gbàgbé ìtàn. Ìtàn là ń jẹ lẹ́nìí. Olúmọ Àrẹ̀sà Oníkòyí ìtàlàwá ní. Ìtàn yìí la bẹ̀rù jẹ́ pé ajé ẹ̀mẹ̀wà tá à ń tẹ̀lé Aláàfin Ọ̀yọ́. Gbogbo wa ní sùúrù lérè. Gbogbo wa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kọ́kọ́ kàn sí wa kẹ́ tó máa lọ sí anywhere. Àwọn olórí mo ṣe pé oníjàbàtà bẹ́ẹ̀ náà ni màá pe Àrànyìn ẹ̀dídé. Ọmọ aládìrí lábọ́ àgbà ní àdúgbò. Ara àwọn ẹni tó ń jẹ Olúbàdàn wọ́n ti kúrò ní Àrànyìn, wọ́n ti lọ jẹ Olúbàdàn ní. Ìkà tí wẹ̀wù ẹ̀jẹ̀. Olúbàdàn Ìbíkúnlé Ìjàdó ló ti kúrò. Ìkọ́kọ́ ni ìkọ́sọ́. Nínú gbogbo àwọn tó ti ń jẹ Olúbàdàn 70% of them wọ́n kúrò láti Ọ̀yọ́ ọ̀dọ̀ wa ń bì káàkiri àgbègbè yìí. Èyí ni pé Ọlọ́run ti fi wá ṣe orí àdẹ̀ní dìrò. Aláàfin ẹ má mi kàn. Àkànní ó sà. Aláàfin ẹ má mi kàn. Àwọn ìgbà tẹ wọlé mo ti rí àwọn ẹgbẹ̀wá wa tí mo ti rí Sàbí Ìgànná, tí mo ti rí Adoríwin, tí mo ti rí Ìpàpó, gbogbo yín lápapọ̀ tí mo ti rí mo ti mọ̀ pé yẹ ilé ti ń pé. Aláàfin débẹ̀ ó tù wá lójú ọjà wọn lọ́sàn-án. Mo mọ̀ pé ó wu ọ̀kẹ́rẹ́ Ṣakíkò náà wà bí. Àkànní ó sà. Bẹ́ẹ̀ náà ni ó wu Asẹ́yìn àti gbogbo wa lápapọ̀. Láti mẹ́fà yìí ní àkókò. Àwọn rírì ìlú mẹ́tẹ̀ẹ̀lá ti lọ.
wá jọ ṣe papọ̀. A dẹ̀ máa sọ̀pọ́tì ìjọba náà títí tí wọ́n fi ṣàṣeyọrí. Lọ́rọ̀ lọ́wọ́ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ máa mọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ni o. Kábíyèsí o. Èmi Olúgbọ́n Àgbé ọmọ bàbá. Ẹ ṣé kábíyèsí o. Ìkùnì Olúgbọ́n ni ọba àgbà. Àwọn olùgbé bàbá yìí ni wọ́n bọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti bàbá lọ bàbá. Àti bàbá yìí. Òkè ní àwọn ní ọ̀sán àgbà. Ìjọba tó wà ní àlééfà ìjọba ìdílé Ṣèyí Mákindé wípé àwa lọ́balọ́ba a sì dúró sí wọn àdìmọ́. Under the leadership of Aláàfin Ọ̀yọ́ wa ní gbogbo Ọ̀yọ́ tàbí àwọn lọ́balọ́ba a máa bá ìjọba ṣe. Dúró tí ìjọba àbíyèsí gbogbo kọjá fẹ́ fún rere fún ìjọba yìí ọ̀dọ́ àṣẹ fún wa. Olórí Olúgbọ́ ẹ̀yin náà ṣe gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ Aláàfin o ẹ máa fẹ́ ẹ máa tọ́ ẹ máa fi ìdúró. Oníjọba sọ̀rọ̀ ní ọ̀rẹ́ gbà. Àjọṣe wa a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Oní àjọ ní ilé ìwọ̀n máa kú. Tẹ̀lé tó bí àwọn ọ̀lọ́kálẹ̀. Ọ̀sán kìlẹ̀ fún alájọ dúdú mọ́. Nígbà tí ẹsẹ̀ kọ́ wọn lálẹ́. Bàbá Olúgbọ́n wọ́n sọ ti lọ́balọ́ba wọ́n sọ ti gómìnà lágbára Ọlọ́run àmọ́ bàbá àmọ́ bàjọba bàbá mo rẹwà lójú nígbà tí àwọn nídòkó yìí àwọn lọ́balọ́ba kan wà tó tí wọ́n bá lọ bí ìbò yẹn àmọ́ wọn ni ìbá gbógunlé ọwọ́ yìí gbogbo wà lórí ìdókòó bí àwọn ọba wa ńláńlá tó tẹ̀lé bàbá wa láàfin wọ́n wà bí àwọn baálé Olúgbọ́n gbogbo wọn iná pẹ́júpẹ́sẹ̀ láti wá sẹ̀yìn fún bàbá wa ikú bàbá yèyé olórí ọ̀gá ọlọ́pàá Ògbómọ̀ṣọ́ area command wọ́n wà bí DPO lórílẹ̀ ègbọ́ wọ́n wà bí àwọn ẹ̀ṣọ́ ojúlàbò lu civil defence area commander wọn wọ́n wà bí gbogbo ẹ̀yin oníṣẹ́ ààbò tẹ wà bí àmọ̀rírì yìí ẹ̀yin ayàwòrán ẹ̀yin onílù PCOS ṣé gbogbo yìí oníròyìn àkìyí ẹ̀yin ọmọ Olúgbọ́n tẹ wá sẹ̀yẹ mọ́gàjí tẹ wá sẹ̀yẹ fún bàbá kábíyèsí àmọ̀rírì yìí lágbára Ọlọ́run kìí àlàyé wa nígbà tí bàbá wa bá ń sọ̀rọ̀ ẹ̀dá kan ẹ̀dá fọ̀rọ̀balẹ̀ nígbà táwọn sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ̀sáábà wọ́n wọlé àtàwọn ẹ̀mẹ̀wá wọn wọ́n wá sẹ̀yẹ fún bàbá wa ikú bàbá yèyé òru ẹ̀dá kùn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dá kùn sùúrù kan láti wọ́n lọ́wọ́.
wọlé àrẹ̀sà kọkànlá ló bìbèjì là ń pè kan ní dúdú là ń pè dúdú rẹ̀ gbọ́ dúró bẹ́ẹ̀ni àrẹ̀sà pupa olótùlẹ̀ fún òkú. Aláàfin lọ́nà olùkọ́. Èèyàn dáadáa ni wọ́n rántí pé ní January tí wọ́n announce orúkọ Aláàfin, èmi gẹ́gẹ́ bí ọba Abímbọ́lá Akínbọ̀wọ́ Adéwọ̀n. Ọba wọ́n kọ́kọ́ pè mí, wọ́n dẹ̀ kan wish me ní congratulatory message. Àjọṣepọ̀ wa ó ti wà láti ayé tí Ọ̀yọ́ ti wà ní Ọ̀yọ́ ilé. Àdúpẹ́ lọ́wọ́ yé o, èyí tá a lè wálé mi náà àwa kì í pé fún gbogbo akitiyan yín náà ẹ mọ̀ wọ́n ṣe ní o. Ìlú orílẹ̀ òní bàjẹ́ o, ìlú orílẹ̀ iná òní tú o, gbogbo tẹ́ bá ti dáwọ́lé yóò mọ̀ ní ìsìn. Wọ́n ní àwọn olóyìnbó wá ní behind every successful man there is always a woman. Olórí kábíyèsí Olúgbọ́n ẹ mọ̀ ṣe ni o, ìṣẹ́ bá ti dáwọ́lé ló mọ̀ tí ti láṣẹ ìdùnnú ìgbà lẹ́yìn yóò ní fọ́, lẹ́yìn yóò ní pẹ́ẹ́tì láṣẹ ìdùnnú. Mo kí gbogbo àwọn olóyè ti ìlú ilé ìgbọ́nà. Ẹ kú ìtọ́jú kábíyèsí, Ọlọ́run ọ̀tẹ̀yìn síwájú, ìtẹ̀wá ti jọ ń ṣe náà, ìgbẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba máa bá wọn ṣe ní ṣe pé tí ò kì í ṣe pé bóyá máa jó lọ mọ̀ owó èyí rẹ ni, ẹ máa bá wọn finú kan ṣe. Wọ́n ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Ọwọ́ kan lè jẹ́ gbogbo wàlẹ́ títẹ́ bá ń ṣe náà. Ẹ jẹ́ á máa rántí pé torí ìlú orílẹ̀ ìgbọ́n náà lẹ́fí ṣe, ìlú òní tú lẹ́yìn lásìkò ìdúpẹ́ gidi gan. Mo kí gbogbo ọmọ bíbí ìlú orílẹ̀ ìgbọ́n náà. Sí àpọ́nlé kan tó lè jù báyìí náà lọ. Mo dúpẹ́ pé ẹ ti jáde wá fi ìdùnnú yín hàn. Gbogbo yín mo kí pátá, mi ò lólóbì kan, ẹ̀ṣẹ̀ gidi gan ni. Kí kábíyèsí àrẹ̀sà náà, mo ti rí wọn léyìí tí mo ti dé yìí náà, mo dúpẹ́ gan lọ́wọ́ yín, ẹ mọ̀ lọ́rẹ́ ẹ mọ̀ bọ́ọ̀rẹ́ ní. Kábíyèsí Olúgbọ́n ti sọ̀rọ̀ yín náà ní dáadáa, àìmọye ìgbà kó tó di pé wá síbí ilé ni wọ́n ti sọ̀rọ̀ yín náà ní
dáadáa ẹ máa jọ kọ́wọ́. Adé orí kan làwọn owó kan. A fẹ́ dárúkọ àwọn tá a jọ kọ́ orin ìwà náà. Àwọn Ọ̀yọ́mèsì àti bàbá Sàmì ìbáṣà àti bàbá àgbàkì náà ẹ̀ṣẹ́ gidi gan ni o. Àti pé tó bá pẹ̀lú àwọn ọba dáadáa láti òkè òwò. Òkè kábíyèsí Sàbí Gànà ti ìlú Gànà. Kábíyèsí o. Àdílé Báyọ̀ Àkóró ìyá ibi ọlọ́run àgbẹ̀ ìgbésẹ̀. Bákan náà, láti wá bí kábíyèsí Olúbọ̀nì. Tí